mọ̀ òṣùpá ti dùn nínú. òṣùpá ti dùn mí nínú lórí ọ̀rọ̀ ọmọ mi ẹ bá mi dúpẹ́ gan lọ́jọ́ yẹn mo gbọ́ wọn náà fẹ́ ṣẹ̀ṣẹ̀ rí dé ni mo bá sáré àbúrò mi jẹ́ ní ṣífì máa mú ìlú ìṣẹ́rí mo bá sáré lọ bá àbúrò mi mo gbọ́ pé wọ́n lóṣùpá fẹ́ ṣeré mo jẹ́ mo fẹ́ rọ́ṣùpá kó ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọmọ mi. ìyá Rísíkátù gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Only Jesus TV nǹkan kan wà tí ò yé mi nípa ọ̀rọ̀ ìyá Rísíkátù o àkọ́kọ́ náà tẹ̀ àkọ́kọ́ dúpẹ́ pé wọ́n ràánú gbà àgbé ọlọ́run ga ògo ní fọ́lọ́run lókè ọ̀run tí wọ́n ràánú gbà Àgbàlá Gabriel ọlọ́run lo Àgbàlá Gabriel fún ìyá yìí àmọ́ èyí tí ẹ bá wo fídíò ìyá ìbejì ọmọ aráyé lè ní àná fún birthday wọn tí Àgbàlá Gabriel wá ohun tí ìyá yìí ń sọ ni pé táwọn bá tẹ̀lé rí ìrànlọ́wọ́ káwọn bẹ̀rẹ̀ fósìn àmọ́ nínú fídíò yìí ohun tí ìyá yìí tún sọ ó ti pé bí méjì mẹ́ta báyìí o ṣé ó dá Àgbàlá Gabriel àgbé ọlọ́run ga fún ẹ̀mí ọlọ́run àti ọgbọ́n ọlọ́run lórí ayé ẹ̀ ohun tọ́lọ́run ní Àgbàlá Gabriel yóò ṣe inú ayé ìyá yìí ó kúkú kó pa tiẹ̀ àmọ́ jẹ́ ìfilé tó kù sílẹ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Only Jesus TV kẹ́ wá lọ wo fídíò yìí kẹ́yìn náà kẹ́ comment kẹ́ share kẹ́ like ó yá ẹ jẹ́ ká lọ wò. gbàgbé náà ògo mà ní fún Jésù kí ni ẹ má jábọ́ lọ́wọ́ ẹ̀ ògo mà ní fún Jésù hallelujah gbàgbé sójú màmá. hallelujah ògo ní fọlọ́dúnmarè ọba tó ṣẹ̀dá ayé àtọ̀run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Adémọ́lá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Àgbàlá Gabriel mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Olódùmarè o ṣeun ọlọ́run Adémọ́lá yígbà yé mi padà sí eré ó ṣẹ̀gbọ́n mi dògo èmi táyé sí òpé mi ọlọ́run mo dúpẹ́ Olódùmarè o ṣeun títí lọ́pẹ́ mi níwájú ọlọ́run ẹ jẹ́ dúpẹ́ fọ́dúnwá Olódùmarè ọbẹ̀ Olódùmarè. màmá ẹ̀ tí ìjà sọ lábẹ́ ṣe fún yín ẹ dìde náà tí wọ́n ní aṣọ fún ẹja kan sọ náà ìtọ́ ní ká ṣe ẹ jẹ́ ká ṣíṣọ lójú egun yìí bàbá yìí bàbá ó ti ń yọ Olúwa ọ̀run ohun ayé ìwọ nìyẹn àtọpẹ́yẹ fún báwo la bá ti fẹ́ ọ̀tọ̀ oníbúwọ́ rẹ kí la fẹ́ ṣe báyìí now lánàá tí mo wà lórí àbíjọ mara ilé mo rí mọ̀mọ́ yìí àwọn náà wá ọ̀rẹ́ kan ṣe kí lè wá ṣe lọ́dọ̀ ìyá àbèjì lánàá ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kí lè wá ṣe lọ́dọ̀ wọn. ìyá àbèjì ṣọjọ́ ìbí lánàá àwọn ọmọ bá wọn ṣe ayẹyẹ ọjọ́ ìbí. ẹni. mo bá ìyá àbèjì ṣe ayẹyẹ ọjọ́ ìbí lánàá. ẹ wá bá ìyá àbèjì ṣe ayẹyẹ ọjọ́ ìbí lánàá. bá ti lọ́dún nítorí ọjọ́ ìbí wọn ni ò jẹ́ kí n lọ mo ṣe dúró kọ́kọ́ ṣe é lójú mi. ṣùgbọ́n ṣá bẹ́ẹ̀ ni ṣé kí n sọ ọ̀rọ̀ kí n sọ bí mo ṣe dé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣe bí n tẹ́ wá sí lórí àbèjì náà bẹ́ẹ̀ gbọ́. ọjọ́ ìbí ni mo wá ṣe lórí àbèjì mo wá bá àbèjì yàyọ ọdún wọn pé 71 years mo wá bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé torí bàbá tó sòkú dá láàyè tó jẹ́ kó wà láyé àìmọye láìsàn sòkú ti gbẹ̀mí ẹ̀ tó ti lọ ọtí Ọlọ́run ti wà. lánàá mo wà lọ́dọ̀ ìyá àbèjì ọmọ aráyé lè sá bẹ̀ ìyá àbèjì Olúwa dára sí mi. ṣé mo kọ àti ẹ̀rọ kan kọrin màá ti ẹ̀gbọ́ pàtẹ́ ẹ̀yìn wọn lọ́la ẹ̀yin wọlé wà ń bẹ̀ lánàá tá à ń ṣe láì ẹ̀yin wọlé rí màmá yìí bá ń gbé sójú wọn ẹ̀yin wọlé rójú màmá ń gbà tá à ń ṣe láì ní àná bí wọ́n ti wá ń ṣe bá ṣe mo rí wọ́n look dull ìyá kí ló ṣe yẹn wá ẹ̀mí mi kàn mú wọn ẹ̀mí Ọlọ́run kàn rán mi sí wọn ìyá kí lè ṣe wọ́n láwọn ò ṣe gbẹ̀gàn wọ́n ló ń tíátà làwọn èmi ò mọ̀ wọ́n I don't know why pé àwọn èèyàn láwọn mọ̀ wọ́n ẹgbẹ́ ìwé lẹ mọ̀ mọ̀mọ́ yìí
àwọn èèyàn láwọn mọ̀ wọ́n ó dáa kí la lè ṣe fún màmá yìí àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní èmi kan sọ pé ẹ̀yin méjì mẹ́ta mẹ́rin ẹ bá lọ gbọ́ fídíò àná yẹn mo ní ẹ̀yin méjì mẹ́ta mẹ́rin mo ní ẹja fún yà yìí 20,000 50,000 àwọn bíi mẹ́fà mẹ́jọ ẹja fún yà yìí lówó bá a ṣe máa parí ní èèyàn kan méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá 20,000 ẹ̀kọ́ 50,000 ìmí náà fún ọ lówó now ọmọ rí àánú gbà bí wọn bá rí jù báyìí lọ́bẹ̀ fídíò yẹn ṣe fídíò tí wọn a ti fẹ́ parí fídíò náà ṣe wà bẹ́ẹ̀ náà we are about concluding the video a lọ gbé life mama ìyá àbẹ̀jẹ̀ mara ilé pé wọ́n ṣe ọjọ́ ìbí 71 years àwọn èèyàn dá owó ìfún mama ìmọ̀ àgbà this is 100,000 naira 100,000 naira ọgọ́rùn-ún ẹgbẹ̀rún this is 100,000 naira ó jẹ́ 200,000 mama mama ní èmi mama this is another 100,000 naira ó jẹ́ 300,000 hey olúwa o hey olúwa this is another 100,000 ó jẹ́ 400,000 naira fún mama mama yìí lẹ́ni èmi ni mo ní ẹ̀yin lẹ́ni ọlọ́run ojú bẹ́ẹ̀ ṣe wọn. mama ẹ máa gbọ́ kálẹ̀yìn lẹ́ni fídíò àná yẹn ni ṣùgbọ́n mo mọ̀ pé kí n tó kú òbí báyìí kálẹ̀yìn lẹ́ni fídíò àná ìta tó ń sọ yìí bọ́lá tó máa sọ ọlọ́run tó gba gbogbo ẹ̀ mo kàn sáré fíṣọ̀ yìí wọlé ni ṣé pé 5 minutes ṣáà mo kàn fíṣọ̀ yìí wọlé ni mọ́mọ́ kí lè fẹ́ sọ fáwọn tó dáwọ́ ìfún yín. mo fẹ́ dúpẹ́ lọ́gbẹ́ yín tẹ́ ṣe bí lóore iṣẹ́ yóò ní tìṣẹ́ o àpàdà sábúrò ní báyìí ẹ̀ẹ́ni lójú ẹkún lọ́wọ́ ẹ̀ẹ́ni lójú ẹkún lọ́wọ́ ẹ̀ẹ́ni lójú ẹkún lọ́wọ́ ẹ̀ẹ́ni kún kékeré ẹ̀ẹ́ni lọ́jọ́ àrèmá ẹ̀ẹ́ni gbẹ́sàjò ẹ̀ẹ́ni ọkọ̀ wálé ẹ̀ẹ́ni ọkọ̀ wálé ẹ̀ẹ́ni ọmọ pálílẹ̀ ẹ̀ẹ́ni náà pọmọ lẹ́kùn àmọ́ dúpẹ́ iṣẹ́ o àbùsí tọ́lọ́kùn àbùsí tọ́lọ́sà ọlọ́run ẹ̀dá máa bá mi bùkún yín ọlọ́run á bùkún yín o ṣé mo dúpẹ́ mo fọpẹ́ fún yín o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run adémọ́lá tó wò mí ṣe láàánú èmi ni ọlọ́run adémọ́lá ṣe léyìí fún mo dúpẹ́ ọlọ́run adémọ́lá mo dúpẹ́ o ọlọ́run Àgbàlá Gabriel ló ṣe o ọlọ́run tó ń sẹ́kún ẹ̀dẹ́dẹ́ rí ọlọ́run tó ń sọ ìbànújẹ́ ìdádayọ̀ o ṣé mo dúpẹ́ ọba tó wò mí ṣe láàánú èmi tó ti ń wò mí pé mi ò jẹ́ nǹkan kan mi ì jẹ́ nǹkan kan mi bèsè aláwọ̀ jẹ́ mi ṣe kankan wọ́n ti wò mí etí ọ̀nà ẹ̀là mi. ọmọ ẹ máa bọ̀ ẹ ń kọrin kan lánàá alákéde kan mo dúpẹ́. aláwọ̀ láti kù mo dúpẹ́ sọ́ọ́sì ramoni mo dúpẹ́ ọba dání máa gbẹ̀jẹ̀ o ṣé o ọlọ́run tí ó gbàgbé mi ọba tó sọ bànújẹ́ mi dayọ̀ mo dúpẹ́ ọlọ́run tó ṣẹ́gun mi dògo ọpẹ́ tí mo ti ń wojú ọlọ́run fáànù lọ́dọ̀ ẹ ọlọ́run gbogbo èrò ọkàn mi mo ṣe pọ́ lọ́run ò bá tèmi ni àṣọ lọ́run bá tèmi àṣọ lọ́run bá tèmi àṣà sì kọ́ ní òdo. àṣà lọ́run bá tèmi àṣà sì kọ́ ní àṣàkọ́ ní ọtí tó. wá dúpẹ́ ọlọ́run dé wọn lámù àsìkò mi wá tó lọ́dọ̀ ẹ̀mí inú mi wá dùn mo dúpẹ́ kan ni. bàbá mi dé mọ́lá ìbànújẹ́ oníwọlé tọ̀yìn o. àmín Jésù. lójú ẹkún láyé mi. àmín Jésù. ẹ̀yin rẹ́rẹ́ pé o ṣe o. àmín Jésù. ẹ̀yin rí ikú ọmọ. àmín Jésù. ẹ̀yin rí ikú aya. àmín Jésù. gbajúmọ̀ ni òní wọn ni. àmín Jésù. ìwé ìwò ìbò ní ìkaṣọ. àmín Jésù. ìwé òní wọnú ayọ̀ àmín Jésù. ìgbéga. sọlọ́rin ni màmá. bí iṣẹ́ olórin ọlọ́run kan fún mi lẹ́ẹ̀bùn mi o. mi bí iṣẹ́ olórin ọlọ́run kan fún mi lẹ́ẹ̀bùn. ẹ ń gbọ́jú wọn dáadáa mo ń gbádùn orin yẹn. mo dúpẹ́ ọlọ́run mi o Olódùmarè mo ṣe mo dúpẹ́. mo ní sọlọ́rin ni ẹ dábìlẹ̀ bẹ̀sẹ̀ dábìlẹ̀ kan. ní kì í ṣolórin Àbẹ̀ní kì í ṣolórin. Bísí
Rísíkàtù kì í ṣolórin. Ìyá Rísíkàtù. Fàdékẹ́mi aya ẹgbẹ́ yẹn mi kì í ṣolórin o. Àmọ́ mo máa ń forin gbọ́ Ọlọ́run mi tóbi. Mo ń forin rojọ́ ayé mi fún Ọlọ́run kò wò mí ṣe láàánú o. Kémi máa jẹ́ kóró láyé mi o. Mo wo wájú kò sẹ́nìkan ké sí. Mo wẹ̀yìn wo kò sẹ́ni tí màá pè o. Ṣé ẹ fẹ́ gbọ́ ọmọ Nàìjíríà ẹ gbọ́? Èmi ò mọ bírí nílé ayé mi o. Mi ò mọ bí tó ń pè ní màpò. Ṣàdédé mo rí program Àgbàlá Gabriel ní ọjọ́ kan. Mo wá pa àwọn ọmọ mi. Àbúrò ọmọ mi tí mo gbé wá bí Déjọ Káyà ló pè mí o. Ó ní alájà ń gbà táàrẹ ẹnìkan. Mo rí prógámù kan ẹ wá lọ gbìyànjú ẹ bọ́ lọ́wọ́ wọn dáyìn lóhùn ní ibẹ̀ o. Mo yá mo ló dá mo ti gbọ́. Ọmọ mi ló gba dírẹ́sì yín ló fi fún mi. Ọ̀pọ̀ ẹ̀ ló fún mi lówó. So wọ́n jó ìbí báyìí fún ilé ìwá ni. Màmá ẹ dìde ẹ ló ń tíátà nìyí. Ẹ jáwọn èèyàn rówó tí ẹ dìde màmá. Nínú fíìmù onímọ́tò tí ọ̀gá mi. Ẹ jáwọn èèyàn rówó tí wọ́n fún yín màmá. Ẹ jókòó. Nínú fíìmù onímọ́tò tí ọ̀gá mi ṣe ni mo bí Saheed Òṣùpá nínú fíìmù yẹn. Nínú fíìmù tán ní kẹ́ ṣe. Nínú fíìmù yẹn ẹ̀yin lẹ bí Alhaji Olúfimọ Saheed Òṣùpá nínú fíìmù yẹn ẹ̀yin lẹ ṣe yá wọn bẹ̀. Saheed náà ti dùn mí nínú. Mo bọ̀ Òṣùpá ti dùn mí nínú. Òṣùpá ti dùn mí nínú lórí ọ̀rọ̀ ọmọ mi ẹ bá mi dúpẹ́ gan. Lọ́jọ́ yẹn mo gbọ́ wọn náà fẹ́ ṣẹ̀ṣẹ̀ rí dé ni mo bá sáré. Àbúrò mi jẹ́ ní ṣífì máa mú ìlú Ìṣẹ́rí. Mo bá sáré lọ bá àbúrò mi mo gbọ́ pé wọ́n lóṣùpá fẹ́ ṣeré mo fẹ́ rọ́ṣùpá kó ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọmọ mi o. Àǹtí mi fọkàn balẹ̀ mo ti gbọ́ màá ṣàtọ́nà ẹ bó ṣe máa ro òṣùpá o. Eré bí àwàdà mo kúkú rọ́ṣùpá níjọ́ yẹn o. Mo bá gorí stéèjì mo lọ bá fọ́tò tá a jọ yà mọ́ mu dání. Mo wá fi Olúfimọ mo ní kó wo mi o èmi ni mo fẹ́ rí ẹni ó ní hàn. Màmá a lè ráyè sọ̀rọ̀ ní ọjọ́ èmi o a tún máa sọ̀rọ̀ tó bá yá ló bá ní kọ́. Màmá owó tán fún yín kí lẹ́ fi ṣe 400,000 kí ló tó ṣe kí lẹ́ fi ṣe ẹ̀yin èèyàn fẹ́ kí wọn I know mo ti rí kọ́mẹ̀tì àwọn èèyàn pé ṣáà lè pè wọlé sàbẹ̀ kíyà ẹgbẹ́ ṣe mọ̀ wọ́n ni ẹ̀yin wọlé mọ̀ ìyá yìí ẹ̀yin wọlé mọ̀ wọ́n àná àbí àná yẹn ìyá àbèjì ọmọra ilé ló ṣe birthday so adẹ̀báyà ibẹ̀ adẹ̀ ń ṣe birthday lọ́wọ́ mo kàn ní ìyá ẹ lọ́wọ́ ẹ rí fídíò àná yẹn ẹ wò parí ẹ rí ibi tí mo ti ní ìyá kí ló ṣe yín ó dà ẹyẹ ìyá ẹja ràn ìyá yìí lọ́wọ́ èmi kàn pé bí i 200 àbí 250 and this 400,000 naira àwọn èèyàn mo rí kọ́mẹ̀ntì nìkan bí tó ní à pé we would like to donate more my prophet ó dà ẹ fẹ́ pè wọlé ẹ fẹ́ kí ìyá yìí ẹ bí àwọn ènìyàn yìí ọwọ́ náà kó dẹ́nu this 400,000 ẹnìkan náà fẹ́ kí wọn ẹnìkan náà fẹ́ gbọ́ wọn ẹnìkan ní òun fẹ́ tún ṣe nǹkan míì ẹ jẹ́ ń wo ohun tó tún fẹ́ ṣẹlẹ̀ ńrọ̀lẹ́ èmi ò mọ̀ o Ọlọ́run nìkan ló mọ̀ o èmi ò mọ̀ o mi wọ́n sí inú plan wa fún ọdún yìí èrò pọ̀ ńlẹ̀bẹ̀ẹ́ mo rí wọn ní birthday nǹkan òwe kákà ṣe wọn bá tá a lè ṣe. Bàbá mi kì í sùn lóru nọ́fìlà mo yàn tọ̀sán tòru. Kílẹ̀ pé ṣe ẹni kìíní. Mo ní nọ́fìlà lè ní ìyàn tọ̀sán tòru fọlọ́run mi. Ẹlẹ́ẹ̀kẹ́ sùn lóru. Mi ò kì í sùn o mo fi ń bọ́ lọ́rùn mi sọ̀rọ̀ ni o lórí àwọn ọmọ mi o. Tọ́lá lásùn kan nígbà wo yẹn kò kúkú lọ́sẹ̀ǹtì rárá kò jábọ́ lórí igi kò jábọ́ lórí ọ̀pẹ o. Mo ń gbọ́ tẹ́lẹ̀ lọ́mọ kan pé ó kàn jókòó ní olè dìde mọ́. Bẹ́ẹ̀ni o àkọ́bí mi náà ni. Àkọ́bí yín. Bẹ́ẹ̀ni mo pẹ́ kí n tọ́jú ọlọ́mọ Ọlọ́run tún wá dá mi lóhùn ayé tún gbógun dìde kọ́lọ́run bá mi ṣẹ́gun fún sùnmọ́ ìlànà o. Lójú ẹni mi kọ́mọ mi dìde kó fẹsẹ̀ ni o. Àmín. Àbúrò kan tó ní obìnrin nìyẹn ìyẹn ti lè bímọ láìpẹ́ mọ́ndé náà ṣèkó mọ́. Ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé 07054 900 751 ẹni fẹ́ kí màmá yìí ó ṣàn kọrin ni. ẹ̀dá mi má gbẹ̀jẹ̀ ó ṣe o sátì ramọ́nì mo dúpẹ́ ọba tó ṣẹ̀gàn mi dògo mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó sọ̀bànújẹ́ mi dayọ̀
ó ṣe kan ni gbàgbàdá bá wojú mi àmọ́ ojú mi tún sì wọlé ju kàná lọ èmi fúnra mi wojú igi mo ríra mi ọwọ́ pàgbàlá bá mi sọ̀rọ̀ ìbànújẹ́ kan kúrò nínú ayé mi ọ̀rọ̀ pa àgbàládì mi lọ́wọ́ mú olé mi ìsàgbàlá o ìbànújẹ́ tó kúrò nínú ayé mi ọlọ́run bá ń pọ̀ rẹpẹtẹ. wọ́n ní àgbàládì àwọn lọ́wọ́ mú ọlọ́run kọ́ mọ̀ pé bànújẹ́ kọ́ kúrò ní. bí Gabriel bá wọlé ayọ̀ dé. Ọlọ́run tó ṣe ní mo dúpẹ́ o. Ọlọ́run má dáwọ́ rẹ̀ mi dúró. Àmín. Jésù. Àgbàlá bí mo bá lónílé lórí nípasẹ̀ kò ṣọlọ́run láàyè lójú. Torí mò ń sọ fọlọ́run pé bí mo bá dàgbà bí bá lè lé ogbó. Inú ilé ìsìn ìlà ni mo fẹ́ kán sí mi sí. N ò sì ní ṣẹ́hun wò lábọ̀ mò ń tọrọ. Mọ̀ pé kò sóhun tó ṣòro ṣe fọlọ́run sátì mi. Á ti gbóhùn ní ìṣẹ̀ṣẹ̀ wò àpẹẹrẹ pé bẹ́ẹ̀ ló máa ń rí ìrètí mi ò ní ìdòkó àgbàlá mo wá dé máa kó ẹ jẹ́ kí n wá àgbé máa kó pátápátá kágbàlá fìdí mi kalẹ̀ sí máa kó kémi náà dára máa kó kí dára máa kó ọba tó ní mí kí dára máa kó ọlọ́run tó ní kí dára máa kó ọlọ́run tó ní aláwọ̀ láti ìṣògbọ́ àṣọ máa gbọ́ tèmi ṣé pé ó máa ṣohun tí mo fẹ́ ọlọ́run mi o mo dúpẹ́ lọ́wọ́ rẹ o màmá kí lẹ máa fowó ìṣe kí lẹ máa fowó ìṣe báyìí kí lẹ fi ṣe. mo fẹ́ kí ọwọ́ ìlú mo fẹ́ kó ṣì wà lọ́dọ̀ mi. kò lè wà lọ́dọ̀ màmá ẹ̀yin lẹ ní kí ni ìtumọ̀ kí ló dé kí ló dé. màmá láwọn fẹ́ màmá yẹn ẹ kọjú sílé màmá láwọn fẹ́ kówó ìṣe wà lọ́wọ́ mi kí ló dé màmá. ṣé ẹ rí ọmọ mi sáì tí mo gbé kiri a ti lọ sí a ti wà ní usage nìbàdàn wọn náà máa ṣe operation fún wọn ní máa lo 1.5. wọ́n lè máa lo 1.5 operation month. ókè ọmọ yín tẹ́lẹ̀ ò lè dé yẹn níbo lọmọ yẹn wà báyìí. ó wà ní ọyọ́ náà bẹ̀rẹ̀ àbíjọ wọn láyé lè ó wà nílé yẹn bẹ̀ báyìí. kí kọ̀kọ́ ìtọ́jú kọ́ tó dà báyìí òun ló sanwó létí lò. fashion design ni ó dẹ̀ tún ta gáàsì ó ta gbọ́ nǹkan tó lò ó wà láì tó dínkù ìṣe so wọ́n wá ní máa ṣọ́. hello ma. yes ma ṣé ma ìyá màmá ilẹ̀ fún ní 20,000 na. màmá ẹ dúpẹ́ wọ́n fún yín ní 20,000 wọ́n ní mo dúpẹ́ lọ́wọ́ yín o ṣé. ẹ lọ́ọ̀ mà ọlọ́wọ́ fún mi rẹ̀ ẹ ṣe sá ẹ ṣe ma. ẹ ní bàjẹ́ láyé tẹ́ wá. ẹ ṣe ma ẹ ní ló jẹ́ kú lórí ọmọ. ẹ̀yin gan lára bí òní wọnú ayé yín ẹ ní fẹ̀sán lórí ayé yín. Àmín Jésù. àpadà sábú òní bá yín. Àmín Jésù. ẹ ní bẹ́kùn sùn ẹ ní bẹ́kùn jú. Àmín. mọ́mì ní gbẹ́gbẹ́ kì í gbé sóko ẹ ní gbé sájò. Àmín. ẹ máa kéré oko wálé. Àmín. ẹ máa jẹ wọn máa jẹ dọjọ́ alẹ́. ẹ jẹ wọn kọ́ ọmọ. ẹ jẹ tìyàwó ọmọ. ẹ jẹ tọmọ ọmọ. bó ṣe máa rí nìyẹn o lọ́lá ìpè méjì ọlọ́run lọ́lá ìjẹ́kànṣe ọlọ́run lọ́lá ìnípìlẹ̀ ọlọ́run lọ́lá ìlópin ọlọ́run. Àmín Jésù. irun mu lọ́wọ́ ìyá mi o ó ṣòro fàtú o ẹni tó wò mí tó ṣe owó eléyìí fún mi mo dúpẹ́ lọ gbogbo pápátá mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé o. ìyá ẹ àwọn náà mórí. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé mọ́mí thank you ma. ẹ ṣé ma. ẹ̀yin tẹ́ ń wo wọn ibì kan wà tó ti ń send star àbí star so you can as well send star ẹ lè máa send star àwọn èèyàn fẹ́ pè wọlé wọn fẹ́ kí yín mo fẹ́ try kí n pe Olúfimọ King Saheed Òṣùpá bẹ́ẹ̀ tí nọ́mbà wọn ò lọ kò lọ mo fẹ́ try kí n pè wọn torí ẹni wọ́n ṣoore fún yín rí. 50,000 ló fún mi jọ́nà lórí stage bẹ́ẹ̀ ọgbà owó mọ̀mọ́. bẹ́ẹ̀ ló ti pe ọmọ ẹ̀ ìyẹn la kọ́kọ́ lò ní déètì usage kan tá a lọ la kọ́kọ́ lò lọ́hùn torí mo lọ ṣe ẹ̀sìn kan fún ọmọ mi ní Adéọ̀yọ́ 107,000 la ṣe tẹ́sì náà gbogbo ọjọ́ pẹ̀tẹ́ alẹ́ àbújá máa lè máa fi hàn ní ẹ̀rí gbogbo ẹ̀ àlọ́ ṣe lẹ̀ wọ́n tún fún wa lọ sí kìí ṣe tẹ́rẹ́tì ibẹ̀ la tún lọ náà ní 17 báyìí tó ti ilé yẹn ó ti máa san ti ṣe mo ti fẹ́ ṣe tẹ́sì méje kan wọ́n fowó ìsinmi pẹ́sẹ̀ náà pọ̀. lọ́rọ̀ kan ṣá owó tá a fún yín ẹ̀ níbi iṣẹ́. máa fi ṣẹ́. intention sì ni pé ẹ fẹ́ lọ náà lórí ọmọ. bẹ́ẹ̀ ni bàbá mi. ó túmọ̀ sí pé ẹ ní fi ṣiṣẹ́. màmá pẹ́sẹ̀ gan ni mo bí. mo fẹ́ kọ́ ọmọ ní dìde rẹ̀. ẹ fẹ́ kọ́ ọmọ yín dìde rẹ̀. now ó túmọ̀ sí pé ẹ ní fowó ìṣiṣẹ́. mo fẹ́ fi ṣiṣẹ́ mo fẹ́ ka bóṣì ṣìṣẹ́ mo fẹ́ gba ẹja ẹran tútù. bẹ́ẹ̀ ẹ ń sọ pé ẹ fẹ́ gbọ́mọ lọ sí ìtúbà yìí. ẹ tó ń sọ pé mi ò ní gbowó mi lọ́wọ́ iṣẹ́ ẹ má bá mi kó bẹ́ẹ̀ mo kò bá ta 100,000 ní ìlànà ìrẹsẹ̀
òní lẹ́kọ̀ọ́ tí bá ń gbà kápọ̀ rẹ̀ àmọ́ fi pé tí pèsè rẹ̀ ní ìgbọ́n tó sọ màmá ẹ tó sọ. mo máa ẹ máa fi àgbà 100,000 ní owó yìí ẹ máa bá mi tọ́jú ìdókòwò mo á fẹ́ máa 100,000 yẹn pẹ̀lú gift tí máa tún lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀pù mi àwọn fámìlì àwọn ẹbí mi mo fẹ́ máa fi bá tíkẹ́ẹ̀tì ọmọ mi lọ kọ́lọ̀ bá mi jẹ́ kí owó mi kó fún mi kọ́lọ̀ bá mi gbé dìde ọkùnrin wa balẹ̀ mi ìnílé tí mo gbé ẹ̀yìn ohun tó sọ mọ́ mi ó Kẹ́hìndé Olúsànyà Kẹ́hìndé Olúsànyà ẹ wo kọ́mẹ̀ntì wọn ẹ ti rí kọ́mẹ̀ntì wọn ẹ wo ó ní I will send 50k to Risikat ẹ ó náà máa fún ní 50,000 Kẹ́hìndé Olúsànyà wọ́n láwọn máa send 50,000 sọ́dọ̀ yín Kẹ́hìndé Olúsànyà ló sọ bẹ́ẹ̀. bàbá mi Kẹ́hìndé Olúsànyà wọ́n ó dẹ̀ pé obìnrin lẹ́nu tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n láwọn máa send. wọ́n jíṣẹ́ ìpẹlẹ máa send 50,000 sí mi ìyá mi ò yí làkì ẹkíjọ bí ọba ọmọ wíníwíní lójú orogún èjì ọ̀rọ̀ lójú yẹn a ò bẹ́ kìsì bẹ́ kẹ́sẹ́ òfẹsẹ̀ méjèèjì bẹ́ sílẹ̀ Màsándàyà ọmọ Kẹ́hìndé tó sọ alákìsàdó nígbà aṣọ ọwọ́ sèmi àbẹ̀ ló sọ mí dẹni ẹni ojú lọ́wọ́lọ́wọ́ ó sọ mí dẹni tó nu mi ojú mi nù ó rẹ̀ mí lẹ́kún ọmọ Kẹ́hìndé èjì rẹ o ikú òní wọnú ayé yìí o ẹ̀sìn lójú ẹkún o àpàtàkì òní bá yín o ìgbéga ló máa bá yín ìlọsíwájú jẹ́ ti yín àpàtàkì òní bá ẹ̀yìn wọ́wọ́ sí ẹ̀ní fàṣán lórí ayé yín Ọlọ́run fọmọ bà yín nínú jẹ́ òní bí bọ́ra yín nínú jẹ́ òní pápá bà yín nínú jẹ́ ara apá yóò ní ká yín ọwọ́ àtọ́ òní tẹ̀ yín ìmọ̀ tó ní ṣẹ́nu ayé yín àpàtàkì òní bá yín mo dúpẹ́ gan wàlá haúlà wàtá ilẹ̀ ìbílẹ̀ blessing. Prince Adetayo wọ́n náà máa fún yín 10,000 wọ́n ní I will send 10k please can you manage it. ṣe mo dúpẹ́ o. now mo ń bọ̀ mọ́ àwọn èèyàn ti ń mo ń bọ̀ ẹni kó fún 20,000 lẹ́ẹ̀kan bí ẹni tó lò máa fún 50,000 yẹn Kẹ́hìndé Olúsànyà ó lò máa ṣe báyìí wọ́n làwọn máa ṣe báyìí Kẹ́hìndé Olúsànyà wọ́n ní I will do the transfer right now. Very good, God bless you, man. Prince Adetayo 10,000. Yes, sir. Ó jẹ́ 80,000. Now, Mistura Ib. Wọ́n ní Ib Foundation làwọn náà, wọ́n jẹ́ Ib Foundation. Wọ́n ní 50,000 làwọn náà send. mo dúpẹ́ ṣe Wọ́n náà lè tó báyìí. Yóò mọ̀ ọ́n báyìí. ẹ ṣe mo dúpẹ́ o. Ṣé rí nǹkan tí mo sọ yẹn? àpàdà sábúrò ní báyìí o. Wàsó pẹ̀lú 80,000. 130. Ó jẹ́ 130. Yes, sir. Eléyìí ẹ̀sìn yẹn kó lọ́wọ́ náà. Now. ṣe Ó jẹ́ lò ó 130,000. Are you sure? Yes, sir. Ẹ má bá mi lọ bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o. ṣe mo dúpẹ́ ṣe o. Ẹ bá mi ṣí ẹ o. mo dúpẹ́ gidi gan ni ìbànújẹ́ lọ́nà ayé mi ẹ̀kọ́ ṣe mi lópin láwọn mo ní fẹ́ gbé gbà kó lọ́rọ̀ mi kálẹ́ fẹ́ gbà kó lọ́rọ̀ mi mo ń lọ sọ sí tìmí èrò tí mo ń lọ kó lọ́rọ̀ mi Ọlọ́run máa dúpẹ́ lọ́wọ́ iṣẹ́ ẹlẹ́dàá mi ọba tó mi láàánú iṣẹ́ o Ọlọ́run tó mi ṣe láàánú mo dúpẹ́ o gbogbo ilẹ̀ máa ṣoríire o Jésù. Ọlọ́run bá pàdé o Jésù. ìṣàpínlẹ̀ o Jésù. ìgbà jẹ́nu gbẹ̀gbẹ̀ Jésù. èèyàn pẹ̀lú àṣẹ Jésù. ṣe máa rí nìyẹn ẹ̀ ń jèrè ara yín tó fi máa jèrè yín ìṣàwátì mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ ṣe ẹ bá fọpẹ́ fọlọ́run bá mi Ọlọ́run lógo Ọlọ́run mi ṣe o Ọlọ́run mi ṣe o àgbàlá mo dúpẹ́ o àgbàlá mo dúpẹ́ ṣe èmi àgbàlá dẹ̀ sọ nílé ìyàn pàtàkì bẹ́ẹ̀ ni bí ayé mi báyìí. Ìyá ní ẹ̀rọ ilẹ̀ yìí mi báyìí. wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe bá ló bá mi ṣe Ọlọ́run Adémọ́lá wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe òun tẹ́ni tí rò pé kò ṣeé ṣe òun táyé tí rò pé kò ṣeé ṣe ẹ̀wọ̀n ní tọ́lọ́run bọ́rọ̀ nígbà wẹ́rẹ́ ló bá mi ṣe ta ló ní sábàbí mi Adémọ́lá ló ní sábàbí mi o ta ló ní sábàbí èmi àmúṣọ́ ló ní sábàbí mi Àgbàlá Gabriel ló ní sábàbí mi èmi pápá mo dúpẹ́ o ló ní sábàbí mi ò ní fi ṣàkàsì láyé báyé. Wọ́n kọrin bí ẹ tó ń kọrin gẹ́gẹ́. Ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kì ń kọrin. Ẹ má bá wo kọ́mẹ́ǹtì yẹn. A ní ìṣẹ́jú 5 sí. Gbogbo ẹ̀yin ará ayé oní sábàbí mi mo dúpẹ́ ṣe òdàlẹ́ o. Ọ̀dọ́ tó ń fìrè sóre àfìrè sóre fún mi. Ìbànújẹ́ olúwa mi. Ib Foundation ẹ ṣé o. Tọ́lá máa fún màmá ní 50,000 ẹ ṣé o. Iṣẹ́ yóò bí
Latifa Okunola ó ní màá sẹ́ndì 5,000 fún Yarisika. Latifa Okunola àmọ́ ẹ̀ dúpẹ́ dáadáa. Mo dúpẹ́ gan ni mo dúpẹ́ láwọn bá ń fọkàn rọ́pò fún yín o. Iléeṣẹ́ yóò ní jóná. Jésù. Sábúrò ní báyìí. Iléeṣẹ́ yóò ní dìṣẹ́. Ìgbéga ìgbéga ló máa jẹ́ torí pé òkè lọ́wọ́ afúnni ń gbé àṣẹ Ọlọ́run ni. Ọlọ́run abánigbé abánigbé ìga ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo tẹ́ bá dáwọ́lé ọmọ máa dowó fún yín. Iṣẹ́ ojúmọ́ máa ṣe ọ̀sán ní àdówó. Iṣẹ́ òní ní àdọ́mọ́. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ní pàdé àgbàgbọ́. Ọlọ́run á wà pẹ̀lú yín. Mo dúpẹ́ ṣe ẹlẹ́dàá ọmọ mi náà dúpẹ́ lọ́wọ́ yín torí ìsìnkú mi àtàkùnrin náà ni Ọlọ́run àwọn ọlọ́run mi ṣe jẹ́ mi. Ọkọ mi dẹ̀ ti kú tipẹ́tipẹ́. Ó ti gbogbo wà láì kò ṣojú ẹgbẹ́ yẹn ní Musa Alabi mi ti kú tipẹ́tipẹ́. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá àwọn ọmọ mi wà lọ́wọ́ mi báyìí kọ́lọ̀ bá mi gbọ́ ọmọ mi dé bẹ́ẹ̀ ṣe fún mi lọ́wọ́ yìí ẹ máa fàdúrà ràn mí lọ́wọ́ pẹ̀lú ẹ̀ pé kọ́wọ́ yín fún lọ lórí ọmọ mi kọ́mọ mi dé kó fẹsẹ̀ rìn mo ní bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ṣe ṣàánú mi ètò torí Ọlọ́run àmọ́ ẹnu àṣẹ wà o ẹ fàṣẹ gbọ́mọ mi dìde o àgbàlá ẹ bá mi ṣàdúrà fún Ismail ọmọ mi dìde rìn ọmọ mi lálàáfíà wọn ní máa ṣe operation fún mi bí ṣe ṣe láti fẹ́ ṣe gbogbo gọ́ọ̀mẹ̀ntì máa kọjú wájú Adémọ́lá Àgbàlá wọn máa rí wọn máa ní gbogbo ẹ̀ tí mo ti ṣe tí mo bá gbé èyí tí mo ti lọ ṣe níbi ọwọ́ ẹ̀sẹ̀ tó kọjá yìí gbogbo ẹ̀ náà máa rí tẹ́sì méje kan wọ́n tún ní kí n tó lọ ṣe torí dókítà sọ fún mi pé màmá ṣé kò sẹ́ni tí ìwà ìsàn ṣe nínú ìdílé yìí bó ṣe ń sọ fún mi níwájú Ọlọ́run àti ọmọ mi náà tó kò lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n tó gbogbo tí ìsáwọn ṣe àwọn ò tí ì rí ohun tó fa nǹkan ìfọmọdé mi àwọn ọmọ tó lè fọ lẹ́yìn sínú ayé ẹ̀ àwọn dẹ̀ fẹ́ mọ tó fa nǹkan yìí pé kódà àwọn tẹ́sì kan ṣe àti ṣe máa ṣe o pé àwọn máa ṣe sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ni fún àwọn máa ṣe tẹ́sì gbáyà fún torí kí ló fà àwọn ọṣọ tó ti wí kí náà kọ́ndíṣọ̀n yẹn ti pọ̀ ohun tó lè kú ilé ìbá kò yá wọn bí kò sẹ́ni tó nílò ẹ̀mí ayé mi èyí tí wọ́n tẹ́ pé ọ̀pẹ̀lẹ́ jẹ́ ọmọ wa ókè mọ́ nìyẹn náà kò ṣe ní o ọmọ mi ò jábọ̀ o ẹ̀yìn pọ̀ nǹkan mi wà láì wọlé dé wẹ́rẹ́ o ìmọ̀ ibi tó ti wá o àmọ́ Ọlọ́run mọ̀ o ìmọ̀lẹ̀ gba àwọn ẹ̀dẹ̀ wà níwájú Ọlọ́run o Ọlọ́run ó jẹ́ Ọlọ́run tẹ̀dá lọ o ẹ̀jẹ̀ Ọlọ́run tẹ̀dá lọ o ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹnìkan fún màmá ní 15,000 naira. Mo dúpẹ́ ẹ ṣé o 15,000. mo dúpẹ́ ẹ ṣé o mo dúpẹ́ ẹ ṣé o. 15,763. So 15,000. Ó jẹ́ lò 150,000. Ó jẹ́ 150,000 naira. Ẹ ṣé o ojú ẹ̀ ṣí o àpàdà sábúrò ní báyìí o ẹni náà ò bá mi dá ẹni fẹ́ kúkọ́ lọ́wọ́ ọmọ aráyé o àpàdà sábúrò ní bá gbogbo yín oríṣiríṣi òní bẹ́ẹ̀ ní ṣàlàyé ọlọ́run ní fọmọ bàyí lẹ́tù kò ní fọmọ yín bàyí nínú jẹ́ kò ní fọmọ gbọ́mi jẹ́ lójú ẹni náà wọ̀ jù lórí ọmọ ẹni náà lórí ara yín. Àánú ni mo rí gbà wọ́n ní mo sẹ́ndì 10,000. 160,000. Àánú ni mo rí gbà 160,000. àánú ni mo rí gbà. Àánú dẹ̀ nígbà náà kò ní tó kù ayé yìí. Jésù. Àánú máa rà ní ẹgbà síwájú àtiwájú. Jésù. Sọ́wọ́n sọ pé tí wọ́n ti ṣọmọ làkejì ẹ̀ lórí okùn ọ̀nà máa máa gbọ́ tiẹ̀. Ọlọ́run ẹlẹ́dàá máa. Ọládàyọ̀ Rafiu ó ní wọ́n ní my prophet I will send 5K to mama. 165,000. 165,000. 165,000. Ó ṣé mo dúpẹ́ o gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run bá fọ̀rẹ́ sọ̀rẹ́ fún yín mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣé o bẹ́ẹ̀ tẹ́ ṣe ńlá ni mo dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run mo dúpẹ́ ẹ ṣé o ọlọ́run agbẹ́mi gbàdúrà yín o ìjọ ní bá yín o ẹ̀yin ló ṣe ẹ̀kọ́ ìlẹ́rẹ̀ kí ó mo dúpẹ́ o mo dúpẹ́ yín lẹ́sẹ̀ gan ní gbogbo ọlọ́run agbẹ́mi jẹ́mọ́ láti sẹ̀gbọ́n ní gbogbo ẹni tí tẹ́ni tó wọ́n ti ẹ̀rí ní ìgbọ́rẹ́ èèyàn ìjà kankan lójú èèyàn mo sọ wá ní kí ló wí kiri èèyàn tó lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ó jẹ̀ lóhùn fọṣọ ó jẹ̀ dá àkàlẹ́gbẹ̀ẹ́ mi yẹn náà má jẹ ìjàkújẹ wọn mọ́. ẹni yẹn kọrin lẹ́gbẹ̀ẹ́ yín rẹ̀. ọjọ́ alẹ́ tó yẹ kó o máa jẹ ọmọ báyìí kó o ìjàkújẹ ọmọ. nígbà tí ẹ sọ fọkàn mi pé lójú ẹ̀mí yẹn nìkan ló kẹ́yìn ẹ̀ sì já ìyẹn bá lọ pátápátá. mi ò kọ́ síta o ní bọ́ọ̀lù náà sọ. mo ní ọlọ́run ló nínú lóòrọ̀ kan o ló máa ń yíyan rẹ̀ tó bá ṣe pàdé ní ìrísí. mo ń bọ̀ màmá Kẹ́mi Fáṣọlá wọ́n ti ṣọpẹ́ṣọ̀n Sùlẹ́mọ̀ àárọ̀ ìkànnì náà ṣe àbálẹ́ àná alẹ́ àná náà ṣe operation Sùlẹ́mọ̀ so àwọn ò tí ì lọ sí kò àá lọ program lẹ́nu but wọ́n ti ṣe àá lọ sí kò àwọn èèyàn tó wà lẹ́bàá ẹ̀ tó tí wọ́n gbágbágbá Ọlọ́run fún wa ní okun àtàgbára social ní pé time àwọn workers wá busy iṣẹ́ yẹn pọ̀ gan tí wọ́n ti ṣe wọ́n wá tún ní yóò bẹ̀rẹ̀ chemo wọ́n ló ti ní cancer nù ìyẹn Sùlẹ́mọ̀ tí àyẹ̀ ìwú báyìí
wọ́n ní ó tuntun kíní ẹ̀ ti bring up cancer pé kíní ẹ̀ ti affect lung is it lungs or what I think lungs so wọ́n ló ti affect ẹ̀ pé ó ti affect lungs ẹ̀ pé ó ti wá spread pé ó ti wá ní cancer pé ẹ wá bẹ̀rẹ̀ chemo ṣùgbọ́n chemo yẹn wọ́n ní 8 weeks láàbì ṣe chemo 8 weeks wọ́n dẹ̀ ní wọ́n máa ṣe chemo lẹ́ẹ̀kan chemo test gbogbo ẹ̀ ní 400,000 lẹ́ẹ̀kan péré wọ́n dẹ̀ lẹ́ẹ̀kan ló máa ṣe lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ bẹ́ẹ̀ kan àfọ̀gọ́ tí wọ́n jà sọ so we are going to Lagos ẹ̀rì wa à ń lọ sípò ẹ̀rì wọ́n ti ṣe o Kẹ́mi Fáṣọlá tí mo ti pè é wọ́n ní Kẹ́mi Fáṣọlá wọn làwọn sẹ́ndì 18,000 naira sí màmá ẹ̀dúpẹ́ 183,000. mo dúpẹ́ lọ́wọ́ yín 183,000. mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni ọlọ́run bá ń fọkàn rọ́pò fún yín o ọba tó fore sore fẹ́dà ọba fore sore fún yín lórí ọmọ afore sore fún yín lórí ara yín lórí iṣẹ́ yín lórí tọ́lọ̀ ń ṣe fún yín lóore ọlọ́run bá fore sore fún yín ìgbàmùjẹ́ òní wọlé tàn yín ayọ̀ yóò ní dìgbàmùjẹ́ o ẹ̀mí lójú ẹ̀kan iṣẹ́ mo dúpẹ́ o àpàdà sábúrò ní báyìí o ọ̀sẹ̀ yín kakò nílẹ̀ yín lẹ̀ o ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o ẹ̀ṣẹ̀ o ayé òní kakọ sáàlà yín o. Miss Lee ma Anixi ẹ̀yin orúkọ agbára yìí ẹ̀yin wonderful name Miss Lee ma Anixi I sent 5K to mama. Ẹni ẹ lóun fún ibà. 188,000. 188,000, sir. 188,000. Yes, sir. Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ ní afọ̀pọ̀lọpọ̀ fún mi o. Oríṣi yóò ní gbẹ o. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Ọwọ́ tẹ fẹ́ mi sẹ́tọ̀ bẹ̀ nínú orí ẹ̀mí fọ́nà tọrọ jẹ. Amen. Amen. Ẹ jẹ́ ìlú ìṣẹ́jú mẹ́ta sí i. Mo dúpẹ́ ṣe o. Ẹ jẹ́ ìlú ìṣẹ́jú mẹ́ta sí i. Ìyá ìwọ́n mọ bá ṣe ń dúpẹ́. Mo dúpẹ́ ikọ̀ ní wọn náà yé ní Àmín Jésù. Àmín Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Iṣẹ́ yóò ní kí ìṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run agbá orí mi lẹ́dàá mi tó ṣẹ̀dá mi. Àpadà sábúrò nípa gbogbo yín. Àmín Jésù. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ìlú pọ̀ wàhálà ìlú pọ̀. Àmín Jésù. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ní kúkẹ́ o. Àmín Jésù. Aláàánú mi lẹ́jà Ọlọ́run ní kúkẹ́ láàánú. Àmín Jésù. Kò ní ṣe ní o. Àmín Mo dúpẹ́ Jésù. lọ́wọ́ yín. Ẹ ṣé gan ni. Ọlọ́run á dì ìlú. Ọlọ́run á pẹ̀lú yín. Ọlọ́run sùn yín sílẹ̀. Mo Àmín dúpẹ́ Jésù. dúpẹ́. Ọba dábì máa yá ká mo dúpẹ́ ṣé mo dúpẹ́ gan ni. Ọlá àpọ̀ta. Máa kí làkọ̀ọ́jà kan fún gbogbo yín. Ọlọ́run fi ṣe Ẹ̀kẹ́ tí mo mọ̀ Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim. Ìmọ̀ mọ́ báwọn. Àmín kwani. Àmín subhanallah. Ẹni lẹ́ni làkọ̀ọ́jà kan ẹni kíkùn ni. Èwo ni kí ni? Làkọ̀ọ́jà kan bá fi tọrọ fún wọn. Làkọjá kan. Ọlọ́run mi ò kọ́ ní Àgbàlá Gabriel ọkọ̀ arúgbó èké ọkọ̀ arúgbó ó tún láti di arúgbó wòlíì àṣẹ ayé àtọ̀mú ti arúgbó wòlíì ní Àgbàlá Gabriel pẹ̀lú àṣẹ Ọlọ́run mo fi làkọjá bó fẹ́ mi. Kẹ́hìndé Olúṣọ̀yà wọ́n ní ká confirm 50,000 yẹn. Kẹ́hìndé Olúṣọ̀yà ẹ bá mi ṣàmì. wọ́n ní ká confirm ẹ̀. Làkọ́díjà kùn wọ́n sí olè mẹ́ni àfisí kan sísè alẹ́ mọ̀hámẹ́ntì àyíṣọ́lẹ̀ ìkúndùnmí mú mi nínú. Àmín. Kàyí káwà náà. Àmín. Láìláì káwà alẹ́ ìkáwà kálítì wà pọ̀ ọdún àṣepà sí. Àmín. Ó ti wọlé mọ́ mi Kẹ́hìndé, God bless you. Ẹ ṣé o. Ó ti wọlé mà wá sọ, ó ti wọlé. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Kíní kan mo rúrúkọ kan sìn. Wùmí ọmọ Sẹ́ríkì, ó ní I will send 5,000 now. Wùmí ọmọ Sẹ́ríkì. 193,000. So ọmọ ẹni wọ́n ṣe ọ̀rẹ́ Ẹ dúpẹ́ fún yàn. ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run á bá mi bùkún yín o. Adéjùmọ̀kẹ́ Ọlọ́rẹ̀dé àwọn náà ní àwọn send 5,000 Mo dúpẹ́ naira. lọ́wọ́ yín o. 198,000, sir. Adéjùmọ̀kẹ́ Ọlọ́rẹ̀dé 198,000. Ọwọ́ tẹ fún mi lọ́wọ́ ẹ̀mí padà fi tọrọ jẹ́. Amen. Ọwọ́ pápátá pẹ̀lú ẹ̀ṣọ́ Ọlọ́run. Amen. Ẹ̀mí bàbá àlàyé yìí. Padà sí òde báyìí. Amen. Ẹ̀ṣọ́ Ọlọ́run bàbá mi gbé yìí. Amen. Bismillahirrahmanirrahim. Iná àti iná àbíkà ọ̀sán. Fàfọ́ọ̀lì ní ọ̀bíkà wà ní ara. Iná ṣáàmì ẹ̀ka wà náà tán. Mo dúpẹ́ lọ́wọ́ kúkúrú. Àmín. Bismillahirrahmanirrahim. Nílá fi kúrèj, nílá fi èyí, nílá ta ṣìkáì. Wàsá ìpàdé ọjọ́ wàsá mi. Àmín. Wà á mọ̀ náà mi ní wàá fún. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ṣẹ́. Ẹ̀yin wo lẹ́mọ tí màmá ń kéwòn? Owó ò mọ́. Sáájà ló sì ń dá ìpàdé fún ọ̀sẹ̀. Wọ́n máa yí ká máa ṣàyà ní ìṣòro mọ̀.
Àfáàbí ìdí àjọ òkùnkùn wọ́n ṣẹ̀dẹ̀ fún mi ní ọkàn àtàwọn. Àmín. Àdúrà ní tí èmi ìsájà tí mo gé yìí ni àránṣe ni gbogbo ilé ọmọ àránṣe pátápátá. Àmín Jésù. Iṣẹ́ ní òní díṣẹ́ ọmọdé ìgbàlówó kò ní dín láéláé. Mo dúpẹ́ ẹ ṣé o. Màmá ẹ sọ̀rọ̀ àánú bá jù báyìí lọ́sẹ̀ fún ọ. Mo dúpẹ́ ẹ ṣé. Ẹ ṣé o, màmá ẹ dúpẹ́ lọ́wọ́ lọ́la kàmá lọ. Gbogbo ilé ẹ ṣe mí lórí ẹ ṣé mo dúpẹ́. Ọṣẹ́ mo dúpẹ́, ọlọ́run àbùkún yín, orísun yóò ní gbẹ, àpàdà sábúrò ní báyìí, ẹ̀rín lójú ẹkún, ẹ̀rín ẹ̀rẹ̀kẹ́ òṣè, ẹ̀rín ìbàjẹ́ lórí ọmọ, wàhálà ìdààmú olùkọ́ ọmọ yín, ayé onífọmọ dààmú yín, onífẹ̀ẹ́ náà dààmú ara yín, mo dúpẹ́ ẹ ṣé o, mo dúpẹ́ ẹ ṣé o, mo dúpẹ́ o, mo dúpẹ́ mo fọ́pẹ́ mo fọ́pẹ́ náà ni mo ṣe nílà, wọ́n á dúpẹ́ láì ní orí mi, gbogbo ẹ̀rí sábà ní fi ṣe mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o, ọlọ́run àfọlọ́sọ ọmọ fún yín o, orísun yóò ní gbẹ o, ikọ̀ òní wọn náà yọ ní o, mo dúpẹ́ mo mọ̀ lóore o, ọlọ́run ó ṣé o, ọlọ́run gbẹ́wọ́lá mo dúpẹ́ o, ọlọ́run gbẹ́wọ́lá gẹ́gẹ́ mo dúpẹ́ o, ọlọ́run tó sẹ́kù mi dẹ̀rẹ̀ mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ Elédùmarè ìgbàlá gẹ́gẹ́ gbomi jẹ́ lójú mi ìgbà ìṣòro ẹ̀ lójú rẹ̀. Àmín màmá. Àmín. Àmín. Pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀rí nípa ya ẹ̀rí nípa ọmọ Àmín. ẹ̀yìn ẹ̀rí ní kékeré ẹ máa gbé ẹ máa kọ́ Àmín. lọ́tọ̀ òkúta lè ṣe Àmín. ìwọ̀n tó ní ṣẹlẹ̀ lórí Àmín. lẹ́yìn kan bára kú sí àforí ara ẹ̀ gbé Àmín. àṣẹ ọlọ́run ni Àmín. láti ṣẹ́gi bá ṣẹ́gi ń gbó ó máa forí ara ẹ̀ rú ni ó ní tọ́lọ́ ń gbà lẹ́tọ́ bí dáàbì ṣẹ́gi sí igbó èrò ọlọ́run lórí àṣẹ́gi tó dá Àmín. àmúṣe lórí àwọn ọ̀tá yín Àmín. ọ̀tá bàbá ọ̀tá àkọ́kọ́ bí tó lè nǹkan wà gbogbo ọkọ̀ tó bá gbé wọn ìnara wọn Àmín. àṣẹ ọlọ́run kí ọwọ́ gbígbé ọ̀gẹ̀dẹ̀ kó gbọ́ ọkọ̀ fi yan rẹ̀ Àmín. gbogbo ìtọ́ta bá gbà á padà lé wọn lórí Àmín. wọn náà fọwọ́ àṣẹ Àmín. wọn náà ní ṣẹlẹ̀ Àmín. àṣẹ ọlọ́run Àmín. bẹ́ẹ̀ kọ́mọ̀ kò yí gan ìpalẹ̀ ara ẹ̀ ya Àmín. gbogbo ọdún náà kò tàbá gbé wọn lọ kúrẹ́ ara wọn Àmín. ẹ̀sìn kì í pọ̀ ṣùkà wọn ẹlẹ́rù lẹ́rù wọ̀ lọ́wọ́ Àmín. àṣàṣì ayé òní mú yín Àmín. àṣàṣì ayé òní mú yín Àmín. ọba tó wọn iṣẹ́ kò ní bí ayọ̀ kò ní bí fàtà Àmín. ẹ̀ní ṣubú dà Àmín. ilẹ̀ òní yọ̀ Amen. Amen, Justin. Amen. Ẹ ṣé màmá. Màmá wa. mo dúpẹ́ gan ni Ẹ ṣé o. ṣé mo dúpẹ́ o Thank you, I love us all over the world. ọmọ ní o Arẹ́gbẹ́sọlá Olúwa fún mi lájọ. dúpẹ́ gan ni o Wọ́n ní lẹ́yìn ètò yìí wọ́n náà máa send 5,000. àmọ́ dúpẹ́ ṣé Arẹ́gbẹ́sọlá Olúwa tó Olúwa fún mi láyọ̀. ṣé mo dúpẹ́ Arẹ́gbẹ́sọlá ẹ ṣé o. dúpẹ́ ṣé mo Ẹ ṣé o. Thank you, God bless you. Nọ́mbà tẹ́ ó máa pè sí àbí WhatsApp sí o ní 07054900751. 07054900751. Nọ́mbà tẹ́ ó pè sí. ọpẹ́ ló yẹ mí bàbá olóore iyì ló yẹ ọ́ ọlọ́run ọba ọ̀sán ló yẹ ọ́ ó ṣe ò bàbá ọlọ́run adémọ́lá o ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore iyì ló yẹ ọ́ ọlọ́run ọba ọ̀sánà yẹ ọ́ ẹ ṣé o bàbá ọ̀sán ló yẹ ọ́. ẹ ṣé o bàbá. Ta ló dàbí ọlọ́run wa ta ló dàbí ọlọ́run adémọ́lá tó sọ̀bànújẹ́ dàdàyọ̀ tó sẹ́kún wọn ẹ̀dá di ìdùnnú kò sẹ́ni bí ọlọ́run adémọ́lá mo dúpẹ́ bàbá. Jésù ṣe màmá, Jésù ṣe gbogbo ògo jẹ́ ti ta ni o. Jésù Kristi. Ẹ bá ń ṣe ẹ̀ káwọn tó nífẹ̀ẹ́ màmá káwọn ní òru. ṣe mo dúpẹ́ Ẹ bá ń ṣe ẹ̀ káwọn tó nífẹ̀ẹ́ màmá kan rí. Kí màmá ẹ máa ra freezer. Ẹ máa ra freezer ṣe ó kú 300 dání. Ẹ máa ra freezer 300. Wọ́n ti rélé báyìí. 400,000. Owó ìsìn kan 203,000. 203,000. Yes, sir. Tá a bá fi 203,000 tá a fi mọ́ 400,000. 603,000. That's 603,000. With that, màmá ó ṣiṣẹ́. Wọ́n á gba ṣọ́ọ̀bù wọn ra freezer kódà wọ́n jọjà wọ́n jẹjà sí rẹ̀. Bẹ́ẹ̀ ilé tán wá lórí ọmọ àwọn yìí kí Ọlọ́run kó má rọ ọmọ yẹn lò. Ọmọ yẹn ó rà nù gbà. Bẹ́ẹ̀ lọ, ẹ rà nù gbà. God bless you, I love you.